ẹ kúrò lẹ́jọ́ bá mi share ètò yìí. Yinka TNT nǹkan tó advocate ti ṣẹlẹ̀. Yinka tó ní kíyà ọkọ kó máa bá bàbá ọkọ sùn, tó ní kí ìyá ìyàwó kó máa bá ọkọ ọmọ ẹ̀ sùn, kí ìyá ọkọ kó máa bá ọmọ sùn. Báwo tiẹ̀ ni wèrè ṣe sọ́nà? Ó ti ṣẹlẹ̀ o. Ìyẹn ni mo gbé wá fún yín. Ó ti ṣẹlẹ̀ ní United Kingdom o. Ẹ máa fetí yín gbọ́. Ẹ dẹ̀ máa gbọ́ bí bàbá mi Ebe Táíwò Òjó, the prophet of our time, bó ṣe sọ̀rọ̀ nípa ẹ̀. Nítorí náà ni pé gbogbo ẹ̀yin tí ẹ lọ sí orí platform Yinka TNT, tí ẹ lọ ń kọ́ ìkọkúkọ, bàbá mi láyé yín ti bàjẹ́, ó néṣù nìyí. Àtẹni tó kọ́ yín níṣẹ́, àtẹni tẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀, ó néṣù nìyí. So ẹ jẹ́ kí n yọ ṣáájà yìí, tó bá ti fẹ́ kú màá tún fi sí díẹ̀ padà, but mi ò ní pẹ́. Ẹ gbọ́ bí bàbá mi ṣe sọ. Ẹ jẹ́ kí n gbé àwọn dádì mi wọlé ní ibi question and answer wọn lónìí. Wọ́n sọ̀rọ̀ nípa ọyàn mímu náà. Wọ́n dẹ̀ sọ nípa ọyàn mímu yí pé tá bá ti débi ọyàn mímu à sọ fún yín náà, à yànnàná ẹ̀, à analyse ẹ̀. Ẹ máa bá mi ká lọ. ṣó ti ìpàdé tèmi tààrọ̀ gẹ́gẹ́ bí ìdílé. Àbúrò mi kan ló wà ní ìṣòro kan, ó dẹ̀ ń béèrè fún solution sí. Ẹ jọ̀ọ́, kí ló lè fà á tí n tó ṣẹlẹ̀ rí láàrin òun àtọkọ ẹ̀? Wọ́n nífẹ̀ẹ́ ara wọn, wọ́n wá sí Nàìjíríà, wọ́n ti travel out. Ìyá ìyàwó wá lọ bá wọn lọ́hùn. Àwa mọ tó ṣàṣẹlẹ̀, bóyá àmẹ́ tó ń seduce sí ara wọn náà, ọkọ àti ìyá ìyàwó wọ́n ṣàṣe kínní ẹ̀ fúnra wọn débi pé oyún yọ. Àbúrò mi wá oyún yọ mọ́, oyún yọ lára ìyá ìyàwó. Ìyá 75. Kò tí ẹ ti pé 75, bóyá bíi 62. Yóò bímọ lágbọ̀ bóyá mọ́ máa rí òbí lòun lóyún rẹ̀ o. Ẹjọ́ sà, so ìmánèjì yẹn wá wà nù hílà hílo, torí àbúrò mi yẹn ló sponsor ọkọ ẹ̀ tó fi lọ bá wọn ní UK lọ́hùn. Then ó wá lóun ó sáfẹ́ divorce bọ́ yẹn pé. Ẹ jẹ́ kí n tún yí padà fún yín. Ṣáàdì pé mo ti ṣó ẹ̀ fún yín. Eléyìí ò kì í ṣe àròsọ. United Kingdom bí náà ló ti ṣẹlẹ̀. Ìyá ìyàwó ó lọ tọ́jú Yinka TNT. Ẹ jọ̀ọ́, gẹ́gẹ́ bí ìpàdé Yinka TNT ti báyé jẹ́. Ìdílé. Àbúrò mi kan ló wà ní ìṣòro kan, ó dẹ̀ ń béèrè fún solution sí. Ẹ jọ̀ọ́, kí ló lè fà á tí n tó ṣẹlẹ̀ rí láàrin òun àtọkọ ẹ̀? Wọ́n nífẹ̀ẹ́ ara wọn, wọ́n wá sí Nàìjíríà, wọ́n ti travel out. Ìyá ìyàwó wá lọ bá wọn lọ́hùn. Àwa mọ tó ṣàṣẹlẹ̀, bóyá àmẹ́ tó ń seduce sí ara wọn náà, ọkọ àti ìyá ìyàwó wọ́n ṣàṣe kínní ẹ̀ fúnra wọn débi pé oyún yọ. Àbúrò mi wá oyún yọ mọ́, oyún yọ lára ìyá ìyàwó. Ìyá 75. Kò tí ẹ ti pé 75, bóyá bíi 62. Yóò bímọ lágbọ̀ bóyá mọ́ máa rí òbí lòun lóyún rẹ̀ o. Ẹjọ́ sà, so ìmánèjì yẹn wá wà nù hílà hílo, torí àbúrò mi yẹn ló sponsor ọkọ ẹ̀ tó fi lọ bá wọn ní UK lọ́hùn. Then ó wá lóun ó sáfẹ́ divorce bọ́ yẹn pé wàhálà yẹn sà wọ́n wà lórí ẹ̀. Ìyá dẹ̀ takú pé wọ́n ní tóun bá ṣẹ́ oyún yẹn òun máa kú. Ìyá dẹ̀ lóun ò fẹ́ kú. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Bẹ́ẹ̀ ni sà. Kó bímọ. Ṣé ẹ ti rí ẹ̀kọ́ tí Yinka TNT tó ń kọ́ àwọn ọmọdé àti àgbàlagbà? Ìyá ìyàwó tó
in a nutshell ẹ jẹ́ kí n sọ story náà. Ọkọ àti ìyàwó wọ́n wà ní United Kingdom. Ìyàwó ló ní certificate of sponsorship. Òun ọkọ ẹ̀ jẹ́ dependent. Òun ló mú ọkọ, òun ni the main applicant. So òun ló mú ọkọ wọ United Kingdom níbi tá a wà yìí. Ìyàwó wá lóyún. Mo ń bọ̀ ẹ jẹ́ n gbé kinní sẹ́yìn mi. Kinní ìdú. Ó ń dún bákan bákan. Ó jẹ́ kókó sí ìsẹ́yìn mi. Lórí aṣọ tí mo wọ̀. Ó ń jẹ́ kó dún bákan. Yeah, ṣe rí mi sìn. So ìró àti bùbá ni with this Georgette. So ìyá ìyàwó wá bá wọn tọ́jú ọmọ. Nígbà tí ìyá ìyàwó wá bá wọn tọ́jú ọmọ, nítorí pé ó ti máa ń gbọ́ ohun tí nǹkan tí ẹ ti sọ wípé ìyá ìyàwó, ǹjẹ́ ìwọ ìyá ìyàwó tó ti bá ọkọ ẹ sùn fohùn ránṣẹ́ kó gba £50, ìwọ bàbá ọkọ tó bá ìyàwó ọmọ ẹ sùn fohùn ránṣẹ́, ìyá ìyàwó yìí gbogbo tí Yinka TNT orí platform Yinka TNT ló máa ń jókòó sí 24/7. Bí ìyá ìyàwó bóun náà wọ́n ṣe kìíní yẹn fún nìyẹn ọkọ ọmọ ẹ̀ ó fún ìyá ìyàwó ẹ̀ lóyún. Ìyàwó ló dẹ̀ ní certificate of sponsorship torí òun ni main applicant. Ó wá ní pé kí bọ́ì yẹn máa lọ. Ìyá ẹ̀ wá ń sunkún pé tí bọ́ì yìí bá lọ báwo ni òun ṣe máa bí oyún tó wà ní ikùn torí pé visiting visa ni ìyá ìyàwó gbé wá. Now ìyá ìyàwó ni wọ́n dẹ̀ sọ fóun pé high risk pregnancy ni pé tóun bá ṣe òun lè gba ibẹ̀ kú. Kò ṣe kì í ṣàròsọ. Màá tún gbé fún yín. Ẹ jẹ́ n tún gbé wá. Kí bàbá wa tó bá wa yọ̀nà náà ẹ̀. Ìpàdé tèmi tààrọ̀ gẹ́gẹ́ bí ìdílé àbúrò mi kan ló wà ní òṣòro kan ó dẹ̀ ń béèrè fún solution sí. Ẹ jọ̀ọ́ kí ló lè fà á tí n tó ṣẹlẹ̀ rí láàrin òun àtọkọ ẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn wá sí Nàìjíríà wọ́n ti travel out. Ìyá ìyàwó wá lọ bá wọn lọ́hùn. Àwa mọ tó ṣàṣẹlẹ̀ bóyá àmẹ́ tó ń seduce sí ara wọn nú àwọn ọkọ àti ìyá ìyàwó wọ́n ṣàṣe kínní yẹn fúnra wọn débi pé oyún yọ. Àbúrò mi wá oyún yọ mbò. Oyún yọ lára ìyá ìyàwó. Ìyá 75. Kò tiẹ̀ tí ì pé 75 bóyá bíi 62. Yóò bímọ lágbọ̀n tó yẹ kó máa rí òbí lòun lóyún rẹ̀ o. Ẹjọ́ sà so marriage yẹn wá wà nù hílà hílo torí àbúrò mi yẹn ló sponsor ọkọ ẹ̀ tó fi lọ bá wọn ní UK lọ́hùn. Then ó wá lóun fẹ́ divorce bọ́ yẹn pé wàhálà yẹn ṣá wọ́n wà lórí ẹ̀. Ìyá dẹ̀ takú pé wọ́n ní tóun bá ṣẹ́ oyún yẹn òun máa kú. Ìyá dẹ̀ lóun ò fẹ́ kú. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Bẹ́ẹ̀ ni sà. Kó bímọ. Ok bóyá òun gan wà online báyìí tó ń wò mí. Bóyá òun gan wà online báyìí. Ó máa wà. Nígbà tí a bá sọ fún yín tá a bá ń kígbe èmi ò máa ké tantan wo máa ké tantan ọ̀rọ̀ mi ò gba jẹ́jẹ́ wo máa ké tantan. Ṣé rí ohun tí yín ká dálẹ̀? Ìyá ìyàwó ó lọ kí àwọn ọmọ rẹ̀ ní ìlú òyìnbó ní ibi ní ilẹ̀ tí Kinshasa tó tẹ̀dó sí tó ń jọba lé lórí ní United Kingdom bí. Ibẹ̀ ni ọkọ ọmọ rẹ̀ ló ti yìn lóyún gẹ́gẹ́ bí nǹkan tí Yinka TNT máa ń sọ pé ẹ̀yin ọkọ o ta ló ti bá ìyá ìyàwó rẹ̀ sùn kó fohùn ránṣẹ́. Nítorí pé tá a bá wà bíbá ìta bá ń sọ tá a bá máa mú àwọn example wá fún yín. How are you, Bakare? Bọ́láńlé
àti arábìnrin Máyégún gbogbo ẹ̀yin tẹ́ ti wà lórí ìkànnì yìí Kẹ́hìndé Wukasat gbogbo yín pátápátá ẹ jẹ́ torí kò sí bátìrì lórí fóònù yín bó fóònù kejì yìí tí ẹ máa ń pè mí sí òun náà dẹ̀ ni mo fi ń ṣe ni mo fi record ẹ̀ so eléyìí fóònù eléyìí ìyẹn ti Yinka TNT ta fi ń sọ̀rọ̀ Yinka TNT ìyẹn ò gbádùn but ẹ faramọ́ bẹ́ẹ̀. Ní United Kingdom yìí ló ti ṣẹlẹ̀ o ní UK yìí ló ti ṣẹlẹ̀ that means pé obìnrin 62 years old tó ti wọ mẹ́nà ní ọkọ ọmọ ẹ̀ ló pe period ẹ̀ padà níbi tó ti jẹ́ pé ó ti pẹ́ tó ti fúnra wọn ní gbàgbàgbà nígbà tí ọmọ yẹn ò bá sí ilé wọ́n á ti fúnra wọn ní gbàgbàgbà bí period ṣe padà nìyẹn bí ìyá 62 tó ṣe rí oyún he àkí gẹ́gẹ́ bí Yinka TNT tó ṣe máa ń sọ yìí pé ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ fẹ́ yàwó ẹ máa bá ìyàwó yín sùn kẹ́ ẹ lè fohùn ránṣẹ́ kẹ́ ẹ wá gba £50 ó ti ṣẹlẹ̀ o live and direct ni mo mú wá fún yín ní orí program láàárọ̀ yìí ni wọ́n ti ń give ọ̀rọ̀ yìí ní òṣèǹgẹ̀rẹ̀ tí concerned citizen tó wà concern nípa family ẹ̀ tó ti ń give ọ̀rọ̀ yìí ní òṣèǹgẹ̀rẹ̀ ó ní mo fi hàn yín yẹn mo sì tún máa fi hàn yín. abáṣẹ pé Yinka bayé jẹ́ àwọn kan wá máa sínú inbox mi wọ́n máa wá ṣépè bẹ́ẹ̀ Yinka ó ti bayé jẹ́ ìwọ èṣù ọ̀dàrà tó ń bayé jẹ́ èṣù ọ̀dàrà ní Yinka TNT tó ń bayé jẹ́ èṣù àṣetánì má bayé jẹ́ nígbà tí àgbàlagbà tó bá ń ṣe nǹkan yìí how much more àwọn ọmọ 25 àwọn ọmọ ó dẹ̀ sọ ó ní gbogbo wọn ló ní capacity ṣé n tó dáa ni wọ́n fi capacity wọn ṣé n tó dáa ló ń preach lórí platform Yinka TNT tó máa ní kí ìyá ìyàwó kó máa bá ọkọ ọmọ ẹ̀ sùn kí bàbá ìyàwó kó máa bá ìyàwó ọmọ ẹ̀ sùn kí step mother kó máa bá ọmọ tó jẹ́ step son ẹ̀ sùn kí step father kó máa bá step daughter ẹ̀ nígbà tá a bá ń sọ ẹ̀yẹ́ she's getting clout èmi tí mo ti wà lórí ìkànnì ṣáájú Yinka mo lè má ní 1 million ṣe rí ìwọ̀nba 10,000 followers tí mo ní ó ń rìn káàkiri gbogbo ayé àwọn tó bá ń wówó tó fi social media jẹun náà ń wá followers. Case Lizzy Anjorin ó yẹ kó ti sọ fún yín despite the fact Lizzy Anjorin has over 1 million 1.7 million ẹ gbé page yẹn wálẹ̀ page ẹ̀ ń sìn 42,000k ló wà ń bẹ̀ but ọ̀rọ̀ tó bá sọ ó kárí gbogbo ayé ó ní weight so ọ̀rọ̀ téèyàn bá sọ tó ní weight it's not about the followers it's about people that viewed it and people that are disseminating the information all over àwọn tó bá ní viewers yẹn tó ní 4 million tó ní 1 point something àwọn yẹn ń fi social media jẹun ni iṣẹ́ ọwọ́ ọ̀lẹ òun lọ̀lẹ ń jẹ. Yinka as a UK nurse is it healthy for the sexual health of the community for the sanity of the smallest unit which is called a family in a community? Is it ideal? Is it good to be preaching that stepdaughters should have collaborating sex with their stepbrother and their stepfather, or the stepmother should have with the stepson? Torí òní jẹ́ Mother's Day mo pe gbogbo ẹ̀yin abiyamọ ayé tí ẹ bá mọ bí tẹ́ ti ń pe Ọlọ́run tó ń dáhùn pé gbogbo àwọn àṣetánì tí wọ́n wá ń fi ọ̀rọ̀ burúkú bọ́ àwọn àgbàlagbà wa àti àwọn ọ̀dọ́ wa tó wà vulnerable, because if people are over 18 years does not mean they are not vulnerable. If people are in their midlife does not mean they are not vulnerable. Everybody has a bit of vulnerability in them. I condemn
what Yinka TNT is doing on her platform in all entirety. Just listen. Go and listen to her. She said all sorts of things. She's promoting bestiality, promoting immorality, promoting all sorts of things that can cause sexually transmitted diseases and HIV within the Yoruba community. It is against our culture. Whatever this lady is preaching, and she called herself a UK nurse. Gbogbo ẹ̀yin abiyamọ ayé, mo bẹ̀ yín, ẹ̀yin tẹ́ ń ṣe Mother's Day lónìí, gbogbo bí tó ti ń ṣe Mother's Day lónìí, ẹ fi àṣetánì Yinka TNT, ẹ fi bú lónìí Mother's Day. Àní rúgí oyin o. Àní rúgí oyin o. Yinka TNT ń tó ń preach, ó ti délẹ̀ o. Ó ti délẹ̀, ó ti wọnú United Kingdom, ó ti jókòó Gabi, ó ti jókòó. Nítorí ẹ̀yin tẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ dé, ẹ gbọ́ kẹ́dẹ̀gbọ́ bí bàbá mi ṣe yọ̀nàná ẹ̀. Ẹ gbọ́ kẹ́gbọ́ bí bàbá mi ṣe yọ̀nàná ẹ̀. Ìpàdé tèmi tààrọ̀ gẹ́gẹ́ bí ìdílé, àbúrò mi kan ló wà ní ìṣòro kan, ó dẹ̀ ń béèrè fún solution sí. Ẹ jọ̀ọ́, kí ló lè fà á tí n tó ṣẹlẹ̀ rí láàrin òun àtọkọ ẹ̀, wọ́n nífẹ̀ẹ́ ara wọn, wọ́n wá sí Nàìjíríà, wọ́n ti travel out, ìyàwó wá lọ bá wọn lọ́hùn, àwa mọ tó ṣàṣẹlẹ̀ bóyá àmẹ́ tó ń seduce sí ara wọn nú àwọn ọkọ àti ìyá ìyàwó, wọ́n ṣàṣe kínní yẹn fúnra wọn débi pé oyún yọ. Àbúrò mi wá oyún yọ mbò. Oyún yọ lára ìyá ìyàwó. Ìyá 75. Kò tí ẹ ti pé 75, bóyá bíi 62. Yóò bímọ lágbọ̀n tó yẹ kó máa rí òbí lòun lóyún rẹ̀ o. Ẹjọ́ sà, so marriage yẹn wá wà nù hílàhílo torí àbúrò mi yẹn ló sponsor ọkọ ẹ̀ tó fi lọ bá wọn ní UK lọ́hùn. Then ó wá lóun fẹ́ divorce bọ́ yẹn pé wàhálà yẹn ṣá wọ́n wà lórí ẹ̀. Ìyá dẹ̀ takú pé wọ́n ní tóun bá ṣẹ́ oyún yẹn òun máa kú. Ìyá dẹ̀ lóun ò fẹ́ kú. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Bẹ́ẹ̀ ni sà. Kó bímọ. Ok, bóyá nǹkan wà online báyìí tó ń wò mí. Bóyá nǹkan wà online báyìí. Ó máa wà mbẹ́ kó bímọ. Let her deliver the baby. Next question. The next question. Question online. Ẹni kọjá lójú di ọba tí ò kí ọba ní tí bàbá ń béèrè. Eṣinṣin àgbàrá òjò. Ìyá ìyàwó. Ìyá 62 lóyún fún. Torí bẹ́ẹ̀ rí ẹjẹ́ ìsàlàyé ẹ̀ fún yín. Let me explain to you. Láti ẹ̀sọ́ pé fàbù kọ́ ọdún fàbù nìyẹn. Oh, we agree as fàbù. Fallacy. Fàbù nìyẹn. That's fallacy. Ẹ̀yọ́ ajá gbé wá reality. Let's bring it to reality. Pé ká sọ pé ókè o. Let's say okay. Ìyá ìyàwó bá lọ kí ọmọ ẹ̀ tó bá wá lóyún fún ọkọ ọmọ ẹ̀. Kí ló yẹ kó ṣẹlẹ̀ ní ìgbéyàwó? Bẹ́ẹ̀rí ọkùnrin yẹn ni ọ̀paramọ́. Ẹjẹ́ pé wá bẹ̀ pé kọ́ ẹ pé wọ́n béèrè pé ẹjẹ́ pé lórí ọ̀rọ̀ gbéyàwó òní o tí àyẹ̀wò bá lọ kí ọkọ ọmọ ẹ̀tọ́ wá lóyún fún kí ni ó ṣẹlẹ̀? Tó bá rí bẹ́ẹ̀ If it's like that, ọkùnrin yẹn ni òkúpa rẹ̀ dà. hard for him to keep himself very Number one. Tó bá kíkù rẹ̀ If he keep kò ní himself, fọ́ síbi tó bára he rẹ̀ will yẹn. not fall where he found himself. Ẹ̀ṣẹ̀ búburú ni. He's unable sin. Lord tó bá àwọn ọmọ rẹ̀ That sọ. now with her daughter, Gbọ́ ipa rẹ̀ you mọ́. could not hear about his impact Júdà at tó all. bá ìyàwó ọmọ Judah rẹ̀ has sọ. the wife of his in-law. Ó kó bá ìrìn àjò tiẹ̀ náà. Bàbá mi sọ pé ẹ̀ṣẹ̀ burúkú ni, ó ní ẹ̀sìn ni, ẹni tó kọ́ wọn nírú nǹkan bẹ́ẹ̀ yẹn, ó ní wọn ò gbúrò ẹ̀ mọ́ láyé. Gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin
tí à ń ṣe àjọyọ̀ Mother's Day ní àwọn àgbáyé ní apá kan ní àgbáyé lónìí, ẹnikẹ́ni tàbí nínú obìnrin either by normal delivery tó gbénú obìnrin either by IVF or surrogacy tó wá fi abẹ gbé jáde tàbí wọ́n bí fúnra rẹ̀ tó promote immorality tó ní kí bàbá ọkọ kó máa bá ìyàwó ọmọ ẹ̀ sùn, ìyá ìyàwó kó bá ọkọ ẹ̀ sùn, tó ń fi èrò burúkú àwọn ìwà burúkú sí inú àwọn ènìyàn, kí Ọlọ́run kó jẹ́ kí ilẹ̀ kó gbé mi tọmọ tí gbogbo ṣẹ́ ayé ẹ̀, gbogbo ẹnikẹ́ni tó ń gbin immoralities sínú àwùjọ Yorùbá community ní gbogbo àgbáyé níbikíbi tí Yorùbá wà tó jẹ́ wípé nǹkan burúkú ni wọ́n ń sọ wípé kó máa ṣe kíní pẹ̀lú ajá, wípé kó máa ṣe kíní pẹ̀lú ẹran lòun promote, ó fẹ́ máa gbọ́, ó wá ń jẹ́ ó kó sí orí àwọn míì wípé bẹ́ẹ̀ yìí ni kẹ́ ti ṣe, nígbà tó bá sọ pé ẹni tó ti bá ọmọ ẹ̀ sùn rí tàbí ìyá ìyàwó tó ti bá ọkọ ọmọ ẹ̀ sùn rí wá kó wá fohùn ránṣẹ́, you are asking for testimony and people that are on your platform you never chastise them pé nǹkan tẹ́ ń ṣe yìí ò dáa o kò dáa o, òun promote immorality. Òun ló délẹ̀ yìí o. Bàbá mi Abel Taiwo Òjó ó ní ẹ̀ṣẹ̀ ni, ó ní àṣetánì lẹ́ni náà, ó ní irú ẹni bẹ́ẹ̀, ó ní evil ni, ó ní ìlú tó ti kọ́kọ́ ṣe Sodom and Gomorrah tí Lọ́ọ̀tì gbé, ó ní wọ́n parun ni. Nítorí náà ni ẹnikẹ́ni tó bá ń promote immorality láàrin ìdílé tó kéré jùlọ, which is the family, the smallest unit in the community, ó máa parun ni, á parun ti gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀, ẹni tó bá ń promote immorality. Ẹgbẹ́ òun sókè dádì. Ẹ̀bárẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀. Whoever commit that Ẹ̀ṣẹ̀ crime búburú ni. is an evil sin. Tó bá wáyé bẹ́ẹ̀. If it happens like that, Láàrin ọkọ amidst husband ìyá ọmọ rẹ̀. and the mother-in-law, Ẹ̀ṣẹ̀ búburú àti ìtàn búburú. is an outrageous sin. Búburú sì ní máa ń It is jẹ́ an obìnrin tó ṣe unfortunate for bẹ́ẹ̀. them, for such family. Ohun tí ọ̀dà pátápátá ni. Is what is not. Bàbá mi ní orí burúkú ló máa bá ẹni tó kọ́ wọn nírú ẹ̀kọ́ bẹ́ẹ̀ àti fámìlì ẹ̀ pé orí burúkú ni, pé ẹni náà dẹ̀ máa ṣẹ̀ sí àgbáyé. Elizabeth Abidoye, ẹ kú ọjọ́ mẹ́ta, God bless you my darling sister. Nítorí pé tí ìwọ ò bá ní kí wọ́n máa wá give irú testimony bẹ́ẹ̀ lórí platform wọn táwọn èèyàn dẹ̀ ń jáde, àwọn kan wọn ò ní mọ̀ wípé ẹ̀sìn àgbáyé àti orí burúkú ní wípé kí ìyá ìyàwó kó máa bá ọkọ ọmọ ẹ̀ sùn, tàbí kí bàbá ìyàwó kó máa bá ìyàwó ọmọ ẹ̀ sùn, tàbí kí stepson kó máa bá stepmother sùn, tàbí kí stepfather kó máa bá stepdaughter sùn. Ṣùgbọ́n lórí platform Yinka TNT ìwọ ń promote ẹ̀, ó ń promote immorality, ó ń ba ìgbéyàwó jẹ́, ó ń ba adùn ìgbéyàwó jẹ́, ó ń ba ilé tó ládùn jẹ́. Wo bí ìmọ̀ràn tó gba obìnrin yìí, wo bó ṣe já sí. A 62-year-old woman got the visiting visa, came over here to come and live or come and visit the family, and because the husband or the wife or the mother-in-law listens to what you are saying, ìyá 62 ó lóyún láti ọwọ́ ọkọ ọmọ ẹ̀, àṣetáàní burúkú òun ni wọ́n Yinka TNT, àṣetáàní nìyẹn, ọ̀bàyéjẹ́, onísọkúsọ, onídòkúdò, nítorí pé ilé márèjì tiẹ̀ bàjẹ́. A dúpẹ́ lọ́wọ́ àwọn CNS ọkọ̀ ìgbàlà, CNS ọkọ̀ ìgbàlà, wọ́n mandate ẹ̀ fún Ọláṣẹ́ni pé kó mú kan nínú church tàbí Yinka TNT. Ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ ó sọ wípé Ọláṣẹ́ni ó mú church, ó mú Olúwa, nítorí pé bàbá Ọláṣẹ́ni gangan ó ní church ní Nàìjíríà, olùdásílẹ̀ ni bàbá ẹ̀ ní Nàìjíríà. Inú ìjọ Kérúbù àti Sẹ́ráfù ni wọ́n fi orí Ọláṣẹ́ni sọ. Àwọn olùdásílẹ̀ ọkọ̀ ìgbàlà Kérúbù àti Sẹ́ráfù ní Crystal Palace
wọ́n pè sí meeting wọ́n dẹ̀ sọ pé ọ̀rọ̀ Yinka TNT ti sú àwọn. Number one, you are not legally married. Pé so gbogbo nǹkan atrocity táwọn méjèèjì ń ṣe kò bá Ọlọ́run nílé. Ìpè kí Ọláṣe ní kó lọ sùn oorun méje tí ọkùnrin ń sùn. A dẹ̀ dúpẹ́ pé à ń gbọ́ allegedly pé Ọláṣe ní sọ pé òun jáwọ́ nínú Yinka TNT. So ìyẹn là ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo anything concerning marriage Yinka TNT ó ti make up mind ẹ̀ yìí pé òun òkùnkùn níní nítorí náà òun máa bàjẹ́ bí obìnrin ṣe bà marriage òun jẹ́ òun á make sure pé gbogbo ilé obìnrin tó bá ń gbọ́ òun tàbí ní abẹ́ òun ó máa bàjẹ́. Gbogbo obìnrin àgbáyé tẹ́ ń ṣe Mother's Day lónìí tẹ́ ẹ wà nílé ọkọ tàbí tí àwọn ọmọ yín wà nílé ọkọ tẹ́ ẹ dẹ̀ fẹ́ kílé àwọn ọmọ yín dàrú tẹ́yìn náà fẹ́ kílé yín dàrú ẹ dìde ẹ gbàdúrà kan yìí ipe àṣetánì tó wà lórí Facebook àti Instagram àti TikTok tó bayé jẹ́ tó ń sọ̀rọ̀ okó àti òbò tó fẹ́ bayé jẹ́ tó fẹ́ ba ìdílé jẹ́ kí Ọlọ́run kó parun tìdílé kó parun ká má ṣe gbúrú ẹ̀ mọ́. Ẹ gbàdúrà yìí o ó lè bá kọ̀yìn lónìí ṣùgbọ́n ó lè kọ̀yìn lọ́la. Ẹ wo bí tí 62-year-old woman ní ẹ wo bí tó ti bá ara ẹ̀ ó wá lóyún fún ọkọ ọmọ ẹ̀. Bàbá mi Abel Taiwo Òjó ó fi wé Lot tó bá àwọn ọmọ rẹ̀ obìnrin sùn ó ní Ọlọ́run parẹ́ àgbúrú ẹ̀ mọ́. Ó ní Júdà náà tó ṣe bẹ́ẹ̀ sí àwọn ọmọ rẹ̀ ó ní Ọlọ́run parẹ́ àtẹni tó kọ́ wọn àgbúrú ẹ̀ mọ́. Bí ẹnikẹ́ni tó bá wà lórí ìkànnì tó promote morality láàrin ọkọ àti ìyàwó láàrin ìdílé tó fẹ́ bà yé àwọn ọmọ wa jẹ́ bí Ọlọ́run ṣe máa parun nìyẹn. Ẹ gba àdúrà yìí ẹ máa gbọ́ bàbá mi lọ. Ẹ máa gbọ́ wọn lọ. ilé ọmọ rẹ̀ rú. He has scattered a family of his son. He doesn't have a good old age. sẹ́ẹ̀rí ìgbéyàwó. Marriage. ẹ̀yin tẹ́ máa lọ kí ọmọ yín. Those love to go and greet that Ẹ son. wá kí ọ ẹjọ́ kò I'm náà. here to greet you. Where does tí ọkọ ọmọ máa jẹ́njì òbí náà máa wọ pé àjọ wà ní. you are saying we are ẹ wà children. máa kọ́ ọmọ yín pé I'm teaching your ọkọ son. rẹ̀ ti ń jẹ́njì ojú. Your husband is ọmọ changing yín wá ń ways. torí sọ pé òun ò fi lé ọkọ And rẹ̀. because he's going to divorce your Ẹ̀yin náà marriage. bú ọkọ. And you are insulting your husband. ọ̀daràn ni yín. You are a criminal. Bàbá mi ní ọ̀daràn ní Yinka TNT tó kọ́ wọn àti ẹni tó ṣe é. Ó ní ọ̀daràn nìyí. Ó ní ọ̀daràn nìyí ó náà bàyé jẹ́. Ó ní ẹni tó kọ́ wọn. Yoisaki Osapi Brothers, I saw your message and I will reply. Thank you so much for remembering me. Gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin. Either normal delivery or cesarean section. Wọ́n fàbẹ́ gbé ẹ jáde ló ń jẹ́ bẹ́ẹ̀ tàbí wọ́n bí ẹ normally. Wọ́n wá gbé oyún ẹ sínú fún oṣù mẹ́sàn-án ni àbí wọ́n bá wọn gbé oyún ẹ ni tó bá ṣàtìjẹ́ pé obìnrin ló gbé sínú. Tó dẹ̀ bí ẹ tó ń bayé jẹ́ pẹ̀lú ìsọkúsọ. Débi wípé àwọn ìyá ìyàwó tí wọ́n lọ ń kí àwọn ọkọ ọmọ wọn nílé wọ́n gboyún. Ọlọ́run ó bàyè yín jẹ́ àti ìyá ìyàwó tó ṣe bẹ́ẹ̀ àtọkọ tó fún ìyá ìyàwó lóyún àtẹni tó kọ́ wọn lórí ìkànnì Ọlọ́run ó bàyè gbogbo wọn jẹ́ nítorí gbogbo wọn kọ́ student Yinka TNT ni wọ́n. Student Yinka TNT ni wọ́n kó tó dì sí àkíngbọ́rú ẹ ó wá ti di wípé ìyá wa ń sọ wípé wọ́n ti tó bá ṣẹ́yún òun ó kú irú ìyá bẹ́ẹ̀ kí ni ìyá bẹ́ẹ̀ ń ṣe láyé. Atókùmọ̀kù amọ̀nà ọ̀run má lọ nírú ìyá bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ wípé ó lọ bá ọmọ ẹ̀ tọ́jú ọmọ tàbí ó lọ kí wọn ọkọ ọmọ ẹ̀ náà tún bẹ̀rẹ̀ sí ní collaborate ẹ pẹ̀lú sẹ́ẹ̀sì níbẹ̀ tó wá di pé olóyún
wọ́n fi ayé yín àtẹni tó kọ́ yín Yinka TNT wọ́n fi wé ayé lot kò ń ṣọ̀rọ̀ ẹ̀rín ẹ ti ẹ̀jẹ̀ yìí ògo lójú bóyá àgò tí mo gbé sójú ló ń jẹ́ kẹ́ ẹ rẹ́rìn ṣé ẹ rò pé fọ́ọ̀nì ni lónìí Mother's Day ni wọ́n sọ mo gbé wá fún yín life and direct náà ṣe bẹ́ẹ̀ ṣáà ẹrọ́kùnrin tó sọ bàbá gan ò bìlíìfù ẹ̀ tọ́ba wa ń wo ṣóò mi náà máa wá mọ̀ pé àṣeyàn kan wà lórí ìkànnì abatẹnijẹ́ abaniláyéjẹ́ nọ́ọ̀sìpírì sọ pé nọ́ọ̀sìpírì alábẹ́rẹ́ òṣì onídẹ́pọ̀ sọnù oníkẹ́sìlòd òfò oní more than 20 caseload òfò ránù tó bá wà bọ́ńtà tó dẹ̀ sọ fọ́gá ẹ̀ kó wáṣẹ́ mi ṣe. Nurse 4th of October 2022 4th of October 2022 ló gba pin number tó ní jẹ́ káráyé gbádùn ó ṣe pọ́dún mẹ́rin ó dẹ̀ ń bayé jẹ́ ó ṣe pọ́dún mẹ́rin ó ń bayé jẹ́ ó ń bọ̀nà jẹ́ tánádọ́ lórí washing machine tí díẹ̀ dúpọ̀ pàpà kó fóun ránṣẹ́ kó wá gba 20k ìyá ọkọ tó lọ bá bàbá ọkọ sùn tàbí tó lọ bá ọkọ ọmọ ẹ̀sùn ìyá ìyàwó oríṣiríṣi ohun tá a gbé tí wàá gbọ́ rí many people náà ní tẹlifíṣàn sílé wọn tí wọn kì í wò mọ́ tó jẹ́ pé 24/7 orí fóònù náà máa wà tí wọ́n dẹ̀ máa gbé síbẹ̀ táwọn ọmọ wọn 13 years old 14 years old tí wọ́n máa kọjá táwọn ọmọ yẹn dẹ̀ máa gbọ́ ṣùgbọ́n nítorí pé ilé tiẹ̀ ti dàrú ó wá fẹ́ balẹ̀ àwọn obìnrin yòókù jẹ́ àní gbà fún ẹ ìdí tí mi ṣe nígbà fún ẹ ni pé àwọn àbúrò mi wọ́n ní ilé ọkọ mo ní ọmọ tó ní ọkọ tó níyàwó mi ò ní gbarú ẹ̀ fún ẹ kó wá bàjẹ́ Yinka TNT ò lè balẹ̀ ọmọ mi ò lè dálé ọmọ mi rú o lè dálé ọmọ mi rú o dẹ̀ lè dálé àwọn àbúrò mi rú àtàwọn ọmọ mi àwọn ọmọ àbúrò mi tọ́jọ́bìnrin tó ti máa rì o lè dálé wọn rú sí ìsinmi ìjà ìgbà kó dálé wọn rú mi rò pé àwọn abiyamọ tó ń ṣe Mother's Day lónìí wọ́n máa gbà kó wá dálé wọn rú. ìyálóde ẹkúrọ̀ lè mà mi ò ní gbà Yinka TNT a máa group pa sí orí péèjì ẹni ó dìgbà tó o bá ṣe nọ́mà ó dìgbà tó o bá bẹ̀rẹ̀ sí ní preach gbogbo nǹkan tó o sọ pé ó dáa tó o fẹnu ara ẹ̀ sẹ́ pé kò tún dáa mọ́ òun leléyìí tó ti ń ṣẹlẹ̀ yìí ibi yìí ló ti ṣẹlẹ̀ o ẹ máa gbọ́ lọ bàbá mi tún máa sọ̀rọ̀ nípa ọyàn máa ń yànnàná ibi ọyàn yẹn fún yín dáadáa máa jẹ́ kó yé yín ó yá ẹ jẹ́ kí wọ́n máa bá ètò lọ máa yànnàná ibẹ̀ yẹn fún yín dáadáa. Ìkan bá pè kan ní ọ̀daràn. If someone is called a Ọ̀daràn ni criminal, yín. you are a criminal. Ẹ lọ lé ọkọ ọmọ yín. You went to go and greet your Ọkọ ọmọ yín ti wú sí attitude. and his attitude. Ẹ máa lọ lé ọkọ ti yín. Go back to your own husband's house. Wọ́n àṣà lé ọkọ. nǹkan tó yẹ kí Yinka TNT máa sọ nìyẹn pé tí ọkọ ọmọ ẹ tàbí ìyàwó ọmọ ẹ tó bá ti ń wù ẹ tó ti ń seduce ẹ kóra yín ẹ máa lọ lé yín ṣùgbọ́n ìwọ ń kọ̀jọ́ ní morality ó ní ẹni tó bá ti ṣe rí kó wá sọ testimony kó wá sọ bó ṣe dùn mọ́ òun tó dà kíni lè ṣe kẹ́nẹ̀ nítorí kíni àti nítorí kẹ́nẹ̀ Yinka TNT ọ̀bàyéjẹ́ òun ni ẹ́ do your programs in English. Oh yeah. Adale. Go back home. Kì í ṣe dandan. It's not by fire, by force. Ẹ̀yin wá tó sọ fọ́mọ yín ọkọ ọmọ yín. Ọ̀pọ̀ wá ní kí àwọn ọmọ yín àtọkọ ẹ̀ ti ń dàrú. And the couple sign this Nítorí ọ̀rọ̀ yín. because of your matter. Ẹ̀sùn wa ń bẹ̀. And you are Ẹ̀lẹ́ sọ pé kọ́ máa bá a fà. And you are simply Ó sì ló kọ́ divorce. He says go to divorce. Ẹ̀dẹ̀ support yẹ. And you are supporting her. Ọ̀daràn ni yín dẹ̀. You are a criminal then. Because ó yẹ ká ẹsẹ̀ làjà láàrin wọn tí wọ́n bá ń jà ní. You have to reconcile if they are Ẹ̀yẹ fighting. kó jẹ́ pé torí yín ni wọ́n fi túká. There is no divorce because of you. Sẹ́ẹ̀rí ọkùnrin mi wà kò kó yàn mọ́ra. There are some men that don't accommodate people at all. Obìnrin mi náà wà tí ò kó yàn There mọ́ra. are some women who do not accommodate at Àjẹ́ all. ìgbé ayé ìlú èbó. And life in abroad. Tọ́ba lọ kí yẹn lu èbó. If you want to marry somebody in abroad, Ó lọ bí oṣù kan lọ fẹ́ lò ọ́ I want to
to greet your customer. Mo fẹ́ fún síwájú díẹ̀ ìtẹ̀ ó tún máa lọ fàgùn. Mo ń bọ̀ o, ẹ jẹ́ kí n sún síwájú díẹ̀ kí n sọ pé mo fẹ́ dìtẹ̀. Ìpàdé tèmi tààrọ̀ yìí. Mo ń bọ̀ okay. Àjẹ́ ìgbé ayé ìlú Èbó And life in abroad. ẹgbẹ́ báàgì yẹn lẹ fẹ́ ṣe kàn lé. Carry your bag and come back to home. Spiriti làwọn èèyàn. Women are spirits. Àwọn àlè báyàn gbé. There are some that cannot live with people for long before they begin to misbehave. So bó ti jẹ́ nìyẹn. That's how it is. Question online, sir. Wọ́n ní nígbà ìṣòro àwọn ọkùnrin, wọ́n lè sọ fún ọ wípé kí ọyàn obìnrin mímú fún ọkùnrin pé májèlé ni, pé a sì tún lè lò ó láti la ojú afọ́jú àti láti tún pa oró ejò. Ẹni ẹ wá ń béèrè wípé ṣé tí ọkùnrin tó ti ní ìyàwó tó fẹ́ ìyàwó sílé, ṣé tó bá mu ọmú ìyàwó ẹ̀ ṣé májèlé ni? Wọ́n tún wá béèrè wípé ṣé ó tún wá ní bí ó ní àbámọ̀ àbó ní ìtumọ̀ àbó ní kankan tó lè. Torí wọ́n jọ wà ní. Because they are together. Torí bàbílé ọ̀fẹ́ fọyàn lẹ́nu. This might not want to leave rest. Mr. Clement, Baba Rogundade. Wọ́n ti gbé epo sa. Baba Rogundade o. Daddy Arogundade. Ẹ jẹ́ ṣàlàyé ẹ̀ fún yín. Let me explain to you. Tó bá jẹ́ pé ìyàwó rẹ ni. If she is your wife. Ṣé bẹ́ẹ̀ jọ wà náà ni? After all, you are together. Ṣé bẹ́ẹ̀ jọ fẹ́ra yín ni? You both married each Ṣé other. bébì náà ni máa ń pè ọ́? After all, she do call you baby. Ẹ jọ wà ní. Okay, you are together. Wẹ́sẹ̀ tí mo béèrè lọ́jọ́ ní The pé. question I asked that day was, Ó máa yí ọyàn tó o ti mú. don't you know how many breasts you saw? Ọyàn tó o mú ti pọ̀ jù. You saw several Ọyàn breasts. aládàlú. You saw mixed Ó ti breasts. pa àwọn àṣà. Now nǹkan tí bàbá ń sọ ni wípé ẹ̀yin ọkùnrin ọyàn tí ẹ lè mú nìkan ọyàn ìyàwó yín ni ọyàn obìnrin tó o bá ti san owó orí ẹ̀ torí Yinka tí ẹ ti ní tẹ́ bá ti rọ́yàn kẹ́ ẹ dì mọ́ pàtì kẹ́ ẹ máa mọyàn kiri bàbá ní rárá ọyàn ìyàwó tí ẹ sanwó orí ẹ̀ tó ń gbé ilé yín tí Ọlọ́run sọ pé the two shall become one nìkan lẹ lẹ́tọ̀ọ́ sí àti mú kì í ṣe pé kẹ́ ẹ débì kan kẹ́ ẹ kí obìnrin kan mọ́lẹ̀ kẹ́ ẹ máa mu ọyàn ó ní májèlé ni ọkùnrin tó bá ti mu ọyàn tí kì í ṣe ọyàn ìyàwó ẹ̀ májèlé ló mu ìyẹn túmọ̀ sí wípé ọkùnrin tí ó bá wà tó o bá lọ bá ìyàwó míì sùn obìnrin míì sùn májèlé ló jẹ ọyàn ìyàwó yín nìkan ni ó gbúdọ̀ dùn lẹ́nu yín ni Olúwa àwọn ọmọ ogun wí ẹni tí ọkùnrin kọkùnrin tó bá lọ mú ọyàn girlfriend níta tó lọ mú ọyàn obìnrin míì níta májèlé àkekèé ṣèbé òun ló mú orí ọyàn tó gbé sẹ́nu tó fà dọ̀dọ̀dọ̀ ṣèbé ló ń fà ohun tí bàbá ń sọ nìyẹn bàbá ò ní kẹ́yìn ọkùnrin má múyàn ṣùgbọ́n ọyàn ìyàwó tẹ̀ sanwó orí ẹ̀ ìyàwó yín òun ni kẹ́ ẹ mọ̀yàn ẹ̀ tó o bá ti mú ọyàn obìnrin tó sanwó orí ẹ̀ ṣèbé kọ́ínkọ́ín àkekèé òun ló mú and it's true that is why ẹ̀yin ọkùnrin tí ẹ̀ tọ́jú àwọn ọmọ yín tẹ́ ẹ ní àwọn ọmọ tẹ́ ẹ ṣe nǹkan kan lórí wọn torí ẹ̀ láyé yín ò ṣe kí n dáa torí ọyàn àkekèé ọyàn ṣèbé tẹ́ ẹ gbé sẹ́nu tẹ́ ẹ fà Mother's Day lónìí o gbogbo ẹ̀yin ọkùnrin tí ẹ mọ̀ wípé
ẹ sanwó orí ìyàwó tẹ́ ẹ gbé sílé tó sì bímọ kìíní tó bímọ kejì tó bímọ kẹta fún yín, ẹ lọ sanwó orí ẹ̀. bí bẹ́ẹ̀ kọ́ ọyàn tẹ́ ẹ ti mú láti yẹjọ́ yìí ṣègbè paramọ́lẹ̀ akéèké òun lẹ́ mú. mo mọ̀ pé ẹ máa sá lọ, ẹ ti sá lọ, ẹ̀yin 300 ẹ ti di 232, ẹ máa sá torí òótọ́ ọ̀rọ̀ korò. ṣùgbọ́n ẹ máa sá lọ síbi tó ti máa sọ fún yín pé kẹ́ ẹ máa fa ọyàn dọ̀dọ̀dọ̀. tó bá ní kẹ́ ẹ máa fa ọyàn dọ̀dọ̀dọ̀, ọ̀ràn ìyàwó yín òun nìkan ni kẹ́ ẹ mú, òun lẹ lẹ́tọ̀ọ́ sí. ìyàwó yín náà gbogbo ohun tó wà lára ìyàwó yín látòrí irun orí ẹ̀dẹ́ sàlẹ̀ lẹ lẹ́tọ̀ọ́ sí. bẹ́ẹ̀ náà ni ìyàwó yín náà ṣe ní ẹ̀tọ́ sí gbogbo. ṣùgbọ́n tó bá ti lọ bẹ̀rẹ̀ sí ní di baby mama girlfriend tẹ́ ló ń jọyàn tẹ́ ló ń jẹ gbá tẹ́ ló ń jẹ kòkó bàbá àṣàsùn tẹ́ ń jẹ adìyẹ tẹ́ ń jẹ ṣíkì tẹ́ ìfọwọ́ gbèdì sókè. ẹ wò ó àkekèé lẹ jẹ o, ṣègbè lẹ mú o, poison lẹ ń jẹ o. bí ẹ gbé gòsòjú kí n sọ fún yín ẹ lè rí dáadáa ẹ̀yin ọkùnrin. poison ẹ má láìkì gèlè mi o. thank you Ọpẹ́yẹmí. poison lẹ jẹ ẹ̀yin ọkùnrin, torí náà ni pé ẹ lọ túwà owó yín ṣe. tá a bá ti rí àwọn nǹkan báyìí tá a rí kó bá ìdílé wí, àwa máa sọ lórí ìkànnì ká lè máa fi dìbọn gbogbo òṣì tí Yinka TNT ṣe yẹn. kẹ́ ẹ lè tètè wo program yìí, kẹ́ ẹ lè share ẹ̀. màá dánu dúró ń bí, màá wá gbàdúrà gbogbo abiyamọ ayé happy Mother's Day o. gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ǹdà tọmọ tẹ̀ǹdà ṣe gbá tọwọ́ yín tó jẹ́ pé ọwọ́ méjì ni Ọlọ́run sọ pé ọwọ́ mẹ́rin ló yẹ kó gbé àwọn ọmọ sókè, tó jẹ́ pé ọwọ́ yín nìkan méjì, tó jẹ́ pé ojú mẹ́rin ló bímọ ojú méjì ló ń wò. Ọlọ́run á gbé yín ga ju bẹ́ẹ̀ ṣe rò lọ. happy Mother's Day. ẹ ní ṣánkú, ọwọ́ tó ṣẹ́gun sí báyìí òun ló máa jẹ́ lórúkọ Jésù. gbogbo àwọn ọmọ wọn yẹn ọkùnrin ni wọ́n ní o, obìnrin ni wọ́n ní o, wọ́n á dirú wọ́n á dìgbà wọ́n á ṣe fún yín jẹ. èṣù ẹ̀ṣẹ̀ ò ní sọ àwọn ọmọ yín àti àwọn ọmọ tèmi di ọ̀tá wa, nítorí pé ní ọjọ́ alẹ́ Bíbélì sọ pé children are the heritage of the Lord. ó ní ẹnu gate báyìí, ó ní àwọn ló máa tò síbẹ̀ báyìí tí ò ní jẹ́ kí ọ̀tá wọlé. ṣùgbọ́n ní òde òyìn nísìnyí irú àwọn Yinka TNT wọ́n ti fẹ́ sọ àwọn ọmọ di ọ̀tá àwọn òbí wọn, tó jẹ́ wípé ní ọjọ́ alẹ́ a gbọ́dọ̀ tún wá máa gbàdúrà yìí pé Ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ wa kó di ọ̀tá wa, ká lè rí ajé jẹun, ká lè rí ẹni tó máa tọ́jú wa ní ọjọ́ ọ̀la àti ní ọjọ́ iwájú àti ní ọjọ́ alẹ́ wa ní orúkọ Jésù. ọmọ rere àtọ́jú wa o. ẹ̀yin náà tẹ́ ti dàgbà, àwa tá ti dàgbà báyìí níyà mi ò níyà mọ́ mi ní bàbá mọ́, ṣùgbọ́n ìtẹ̀sí níyà tẹ́ ní bàbá, ẹ tọ́jú ìyá yín, ẹ tọ́jú ìyá yín, ẹ tọ́jú àwọn òbí yín. gbogbo ohun tí wọ́n ti ṣe sẹ́yìn ẹ jẹ́ kó di àfìsẹ́yìn tí eégún fi sọ, kí ọmọ náà kó lè tọ́jú àwa náà, kó lè tọ́jú yín, ká lè rọ́mọ gbẹ̀yìn wa, kó lè tún ẹ̀yìn ṣe. ọdún à ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìyá mi, ó ní kọ́mọ tó jogún òun àjọgbọ̀n, bẹ́ẹ̀ náà lèmi náà. ẹ̀yin náà tẹ́ bá ti dàgbà, tẹ́ bá ti kúrò ní, tẹ́ ti wà ní midlife, tẹ́ ń gbẹ́nu 55 60 65 70, ẹ máa tọ́jú ara yín,